Fine girl. Maja. Wọ́n fẹ́ rí ẹni. Okay. Ṣé kò sí? Mo fẹ́ kí mi àti ẹjọ́ wà. Kájọ máa fẹ́ra. Ẹ sún mẹ́yìn náà mo ń gbọ́ yín. Mo fẹ́ kí mi àti ẹjọ́ wà kájọ máa fẹ́ra. Ta lẹ̀ ń bá wí? Wọ́n ní ṣé mo rí. Mo ṣèrè ìyá tí ń jẹ yín o. Kí nìdí? Ìyá ń jẹ yín o. Ìyá jẹ mí o. Torí tí ìyá ò bá jẹ yín, ẹ ní kọ ẹnu sírù mi kẹlẹfẹfẹ ni ìyá tí ń jẹ yín. Kí ló dé tí ìyá mi ń jẹ mí? Ẹ dúró irú orí tẹ wá gbèrú yìí, ẹ̀yin mélòó lẹni? Èmi nìkan mo lè bá wà sáré bọ́ lọ́bọ́ wá. Báwa sáré lọ bá wà ẹ̀gbọ́n orí bó ṣe rí. Mo dáràn mo ti ṣèrè. Ṣé ẹ bọ́ra ní ìní àbẹ́yìn? Èmi ò ṣe bọ́ra o. Mo bí oore. Ìyá tí ń jẹ yín lẹ́ẹ̀kan sí. Ìsàlẹ̀ wọ̀ kì wà. Ẹ gbádùn o. Ìfẹ́ gbádùn ṣé mo wà lẹ́jútù ni. Ẹ̀dùnà ṣé mi gan ti jọ wèrè báyìí tí mo dúró ti wèrè. Ìṣòro ìṣe wèrè lọ́wọ́ lọ́sọ́ tó máa wá sọ́kùn náà. Ìyá ń jẹ yín sẹ́. Ìyá jẹ mí o. Tó bá ní kí ẹran oníwo ó kan nípa ṣé bí irú ìgbín ti yín wà ní. Ìgbín bá láṣẹ lórí olè kẹsẹ̀pá o. Wàhálà ìyá tí ń jẹ yẹn ti wọ̀ wò. Ìyá jẹ mí o. Bí ayé yín ẹ wò mí dáadáa. Bí bá tún kọjá bí tẹ bá pè mí ẹ máa lanà. Ẹ̀rùn ká ni kò solúwẹ̀. Kò solúwẹ̀. Mi ìrírí eléyìí. Ọmọ gbọ́kàn. Kó má lọ bolúwẹ̀ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi, mo ti dá wàhálà lẹ́nu fẹ́, mo ti fa wàhálà gidi because mẹ́rin ìpàdé òun ìdánká embarrass ẹ lójú mi nílẹ̀ kárò. Tó wá gbọ́ wọn rẹ wá lẹ́gbẹ̀lẹ́bẹ́ dífọ̀ ń pa ẹ́, mọ̀ bí outcome. Lójú ẹ̀mí fi olú ẹ o, ọ̀gbìn ìbáṣẹ́lẹ̀, bóyá ibà kú ọyọ, bóyá ọ̀sọ̀ tó I don't care. Ẹ ó fi wọ Oriogbade òfò fẹ́ jọba. Mọ̀ bí outcome kí ni lè ṣẹlẹ̀? Wọ́n jẹ́ bí orí ẹ̀ èdè sáìsì, adélé ìwọ̀wẹ̀. Kẹ́ máa yẹ fi wà á jọba, tẹ́ máa fẹ́ ká máa ṣe ẹ̀yẹ́. Wàhálà mi ni fámú. Àwọn tí ló ń jọba o. Àwọn àjọba. Ṣé Saheed Òṣùpá sí ọ̀jọba orin ni? Dídá ìdíbà tẹ̀ pọ̀ tọ́ba bá kàn mí o, àwọn èyí máa sọ. Ẹni ọkọ bá kàn mí tẹ̀ yàtọ̀ sí Òṣùpá. Gbéwé àlẹ́ kí wọ́n fi èsì oyún ọmọdé fi làwọn dé. Kí ni ìdí tẹ́ yàtọ̀? Irú orí ìlú Òṣùpá náà gbé wá. Òun ṣe ká ladé mọ́lẹ̀ bí ṣe ká sadé ló ń bọ́ tìlù. Ìmọ̀ ìjọba o. Wọ́n ti dá fáńtì lómi ní fámú. Àdábá? Adébí wọ̀ fámú? Bẹ́ẹ̀ni, wọ́n ti dọ̀rọ̀ ọba báwọn. Ọ̀sán máa ní, mo máa jẹ́ ọ̀rọ̀ ọba yẹn. Bó ṣe rí nù. Anyway, what's the problem? Nígbà tí accepted the wo ti accept offer Ifá ọ̀rẹ́ kù. Ọkọ mi ń lọ wájú bá ń tẹ̀lé mi ni. Sí wàhálà wá ṣe rẹ̀ ni máa support ẹ̀. Wọ́n ṣàmú mi ṣe event planner. Ó ti dọ̀rọ̀ ọba mọ́sàn-án ọmọ. Ẹgbẹ́ màá bá invite lórí ẹni dúró ní kura máa gbé orí lórí message máa bu aṣọ ẹ̀. Mo wà rí. Mo ní tẹ́lọ̀ kan ṣẹpẹ́ ní tẹ́lọ̀ yìí òun á bá ẹ rán Fìlàní ló ṣe gbá fẹ̀ bó ṣe ní síìpù. Wọ́n kọ́ wo orí kan tó gbé lọ rẹ̀. Àwọn àwẹ̀rọ̀. Ọ̀kà méjì ìwọ̀n méjìlá sí rà. Níbẹ̀ gbọ́ bí Edward ẹ̀tẹ́kọ̀rọ̀ tán. Ọ̀la ò ti ṣé wọ́n ti jẹ́ ti jẹ̀rí ọba. Ègbè. Ọ̀rọ̀ ọba. Nẹ̀bẹ̀ tí Oriogbade kàfí ó ti gbàdé báyìí. Bí ṣe ká ládé mọ́lẹ̀. Wà kàfí ó ti gbàdé. Oriogbade. Ó ti gbàdé. Oriogbade. Ó ti gbàdé. Ọ̀rẹ́ orí ẹ̀ ti gbàdé sọ àjẹlẹ̀. Ẹ̀sọ́ àjẹlẹ̀ àti ìbẹ̀ pàdé. Kábíyèsí. Ọ̀rẹ́ mi. Mo ti polongo ẹ káàkiri gbo. Mo ti dáwọn èèyàn bíi òun fẹ́ jọba nẹ́ẹ̀sì mi. Sọ̀rọ̀ mọ́ ká ẹ balẹ̀ èso wọn á ṣe ẹ́. Àmọ́ ó kù kínní kan. Iye tọ́nara ọmọ Badumọ́ kù Dàsákì. Àwọn èèyàn wa ká kàmpéyìn kéèsì Ẹnúgbò fi wé náyà. Àpálẹ̀ èsì wọn ọba yìí nínú orí akata. Ó sòrìrè èmi gan ti ń ronú sí kinní o. O ti ro? Mo ti ń ronú sí. Mú wa ro ní fi gbéyà dàfọ́ òbò dàfọ́ ọmọge Toronto kan ló ń ṣáyà. Kò ní ìsinmi ọ̀kọ̀sọ́ àpàlẹ́ fọba tí ò lórí. Bádàbí ti mú yèmí kú ẹbí bọ̀ ó ti kánná yín mẹ́ta. Ṣé wàá mánéjì yèmí? Ara o, ń lọkọ àlùkò ọ̀rà táyà. Démi náà rọkọ tèmi náà. Ó ti gbọ́. Fáyín bẹ̀, wá. Ọba ẹ pè é ọba kábíyèsí. Wá. Kábíyèsí ọba ẹ pè é ìgbé. Kọ́lọ̀ ń jẹ́ apẹ́ láyé o. Èmi sì lọ bá kàn báyìí. Ṣùgbọ́n àpọ́nlé òsì fọba tí ò ní olórí. Mo fẹ́ fi ọ́ ṣaya. Ọ̀rọ̀ tẹ́ sọ òye mi. Mo fẹ́ jẹ́ kó jẹ́ ìyàwó mi. Òun ìtura àti fọ ní fi. Ẹ fẹ́ jẹ́ kí n jẹ́ ìyàwó yín. Bẹ́ẹ̀ni. Òun ọ̀rẹ́ mi ìtura àti fọ ní fi ló ka fọ́kù lé ẹ̀ ló ka tọ́kù lọ́ba tálà. Ẹ dákun, èwo ló ń tọ́jú ara wọn nínú ẹ̀mí méjì? Wé mi. Èwo ló ń tọ́jú ìkànnù wọn? Kò sí tó mú àná.
ẹ̀yin méjèèjì ò jọ gbádùn ni ẹ̀yin méjèèjì ló rẹ̀ because ẹ gbádùn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ góòtì pé ògógóró ti yí orí yín. wóbìnrin ni wọn kò sì fi akájọ gbà. o fẹ́ fi mí ṣaya ẹjọ́ ẹ̀kọ́ bó ṣe pè mí yẹn tí mo dẹ́ ẹ lóhùn ó ló jẹ́ kó máa sọ̀rọ̀. mo nájà lára rẹ ó sì àdógún ọ̀ọ́ta ó sì mọ bá tiẹ̀ lọ. mi ò lè blame ẹ lórí ẹbí orí bí arúgbó yẹn bá a là á káyè. lórí ọjọ́. ọlọ́jà rọ̀lẹ́ kó e pọ́n kó e ta èdèrè kìíní ẹ̀yà náà ní o ti kọ́ wó dòdò sí hallelujah hallelujah ìwà kan fagurẹ́tì ẹ̀ ọ̀rẹ́ mi wọ́n kọjá yìí ẹ̀ wó disappoint mi. kí ló ṣe é bóbìnrin ni. wó disappoint jọ ó dà ìdókà pẹ̀lú fún àwọn wọ̀nyí. ebóbìnrin ni wọ́n ti já ya tèmi sí àdógún. àwọn ọjọ́ ti àwọn ọmọ níṣòkòtò Toronto àwọn ẹni tó sí ẹ ní òde ló ka embarrass wa ẹ kúkú lè yẹn náà pẹ̀lú tá a bẹ anyway má bá ẹ lọ sóńdó bàbá ẹ lọ sóńdó máa rí àwọn abilékọ ìyá ti bímọ dábọ̀ dé ọmọ wọn ti dọ̀ àyà lẹ̀. rọ ẹ ń rọkọ àlùkò ọ̀rọ̀ táyà mi ọ̀fẹ́ o. èmi ní rọkọ mi tuntun. ló bá rẹ ọkọ̀wé kadú. sọ̀rọ̀ mo ti gbé tẹ́lẹ̀ rí ọba ayé ikú ààfin òun àwọn abáyá gbé tó ẹ̀ nídìí àti lábọ́ ẹ̀ lè pẹ́ fún mi sọ̀dọ̀ mọ́kànbalẹ̀ ìjọba tí wọ́n apá tẹ́lọ̀ àmóhùn sí ọ̀rọ̀ lérí ètí epo àpè àparò jákọ́. ìtàgé ẹgí ìmíràn yẹn lọ́wọ́ gẹ́lẹ́wì ọmọ kọ́re mi rẹ̀ yìí bá ọ bí yẹn. báyìí báwa mo pẹ́ ń jẹ̀bú. mo ṣe rí nù. báyìí sí. wà á fi kábíyèsí o. kábíyèsí sà. kábíyèsí wẹ́lẹ̀. sọ́nà òṣèlú ni. èyí o ò fẹ́ lù sí kọ́sítọ́mà. tán sọ pé mi ní fámú. wọ́n fẹ́ jọba. bàbá tí wọ́n rí kábíyèsí àbí. èmi bí o gangan bí ọba kẹ́yìn. wọ́n máa ń pín kábíyèsí akọ̀rú àwọn ilé. ó ti kà mí. ọjọ́ bó ti lu jésù lépo àbí. ẹni ò pé a máa rán kinní. àwọn ilé ìjọba yìí gbà. òun gangan ọjọ́ kábíyèsí ló fẹ́ gbà. owó rẹ̀ máa determine. èlò. ó pọ̀ o. àlẹ́ èlò. ṣé o rí ọba ìlúwa aláké èmi ìrádẹ́rẹ̀. wọ́n rọrùn. ọmọ pé pọ̀. ìyàwó ipò o. àlẹ́ èlò ìfẹ́ gbà. a tó 200,000. lọ́ọ́ má ká tiẹ̀ wá. òsì ti bá ẹ múlẹ̀ bí ẹgbẹ́ iṣu 200,000 wọn náà bí àwọn oníwájú Oriogbade. 200,000. lọ́ọ́ má ká tiẹ̀ wá. Mele. Inú nu mẹ́mẹ́. Òun ń sọ yìí èdè ń ṣe. Èyí camouflage bẹ́ẹ̀ na kọ̀nfàmà. Tòwó tó tọ́. lọ́ọ́ má ká tiẹ̀ wá. Màá jọ yín lójú. Ó gbélé o. Ètò ẹ̀ ní ìdí kí wọ́n. Èmi jẹ́ pé kí n bá wòyàn báyìí. Kí n kàn wẹ̀ báyìí. O ti wọ sáìsì ẹ̀. Sáìsì pátá rẹ̀ mo mọ̀. Òmìnira pátá ti nà ti síngẹ̀tì mi. Ó gbélé o. Èsì ń kò rán. Èsì ń kò rán. Lójú rẹ̀ fẹ́ gbàgbọ́ yìí. Ó dáa. Àkáǹtì mi wà lọ́wọ́ rẹ̀. Kò tó délé sọ̀rọ̀. Ọwọ́ mi. Kò tó dé sọ̀rọ̀. Ojú bá yí ojú. Èmi ṣe ìfẹ́ plan ẹ̀ ó ti bọ́ tó ló tó. confam. Ó dáa jẹ́ kí n kúkú. Wà wọ́n lo measurement yẹ. Kó lè mọ̀ pé àgbà télọ̀ ní confam bó tó. wọ́n bọ́ wa ṣe báyìí. O ti wọ sáìsì. Ó gbélé o. Ó yá gbowó ẹ̀dú. Ègbè gbowó ẹ̀dú. Gbowó ẹ̀dú. Orí ìtóbi o. Ó yà máa ẹ̀ta. Ó ní bẹ́ẹ̀. Ó gẹ̀ẹ́jẹ̀. Ó ti gẹ̀ẹ́jẹ̀ Máa bẹ́ẹ̀. fi kówó yìí o. Kò sí wàhálà. Owó ẹ̀ kò lè ṣe 200 kò lè ṣe. Àní kò sí wàhálà. Orí ìjọba bá dùn wá lọ. Wọ́n yà máa fi owó láńjẹ́ bọ̀ táyé. Àní ò sí wàhálà kì í sọ̀rọ̀ wọn mọ̀ bọ́ sọ. Ẹ kò sí wàhálà. Màá fún ọ lówó. Lọ́tọ́. Ẹ máa fún mi lówó. Màá fún ọ lówó. Màá fún ọ ní 200. 300. Ó tọ́. Ó bọ́ sí bírèèni ẹ̀. Mo kú o. Ó bọ́ sí bírèèni ẹ̀ o. Ìsàlẹ̀ tó kò dáràn. Ebè. Ó gbélé o. Mo màdà ń gbé ọmọ Toronto. Èsì wàhálà. Kí n tó délé. Wà á rí o. Ó ti ní tó ló ń tó. Ó lè sí fóònù lọ́wọ́ mi. Wọ́n máa wọlé wà láṣẹ ẹgbẹ́ bá. Ó bá tó ló ń tó. Báyọ̀ ni owó wúlí ìmúkọ̀ ní gbé ìfòlíwà fún wọn. Ẹ fún mi lọ́sẹ̀ kan. Ọ̀sẹ̀ kan. Màá jọ yín lójú. Èsì wà Bí lára. bá bẹ́ẹ̀ dé yìí. Lábẹ́bí mi. Lábẹ́bí mi. Ìdọ̀rẹ̀. Ọba àdọ̀rẹ̀. Ìgbẹ́dẹ̀rẹ̀. Ọba tó dé ènìyàn. Lábẹ́bí lọ́wọ́ rẹ̀. Mo jí sọ ní o. Ó máa ṣe ìyàwó. Èmi máa gbáṣọ ìyàwó rẹ̀ rè. Àwọn tí fi lè máa wá sí ìdọ̀rẹ̀ mọ̀ ti lé odò láṣẹ èkó. Olówó rẹ̀ wá sẹ́kọ̀ọ́ èé ṣe ìnáwó lẹ́kọ̀ọ́. Èdè ọ̀tí ọ̀sán lù. Ọ̀rẹ́ tó la kasi wẹ́dẹ̀ ní kòrò mọ̀ wá dàrú. Tó bá wá dàrú tán rọ̀bà.
àṣìṣe lórí yẹn. Èmi gan-an mo jí yẹn sọ fún ẹ yìí o. Ojú mi ti. Lẹ́sìtì. Lọ́pọ̀. Oge pẹ́. Kóòmù máa jẹ o. Má fọ ọ̀rọ̀ Kí n gbọ́ kiri yẹn. Bọ́bọ̀. Ẹbí ẹ̀jú. Lẹ́gbọ̀n mi jẹ́. Wà lọ́wọ́ mi. Jọ́ni bọ́ì. Ojú bá yẹ tú. Ohun eléyẹ. Kóòmù máa jẹ o. Láíláí. Ìmọ̀ bù ṣẹ́fù. Ọ̀nà mi àmú ẹsẹ̀. Aká àmú ọgbà ṣe 1, 2, 3. Bọ̀wọ̀ lọ́kì. Ọwọ́ ń wọ owó rẹ̀. Ètò àṣẹ. Ayé mi o! Lẹ́gbà! Bàbá wẹ̀ mo máa fi owó ti bàtà ẹ̀ jẹ́. Bí owó ní bá ti bá ẹ̀fùnà olúwa fún ti náà. Òyàyà. Ṣé mú iṣẹ́ ìṣèpàdé lọ́wọ́? A ti pàdé. Meeting close. Do transfer. Lẹ́sẹ̀ o ti close. Ojú ìgbésẹ̀ èmi kò láì kí nǹkan máa káyọ̀ lára báyìí. Mo ṣe é. Mo sọ lẹ́sẹ̀ nǹkan, ara ẹni kò tí ì rí. Wẹ́rì kí ni wọ́n àti ìṣòro ti dútó lóńtó ṣàkàtì. Bí mo wí ẹ pé fóònù mi wà lé. Wọ́n wí ẹlẹ́ẹ̀kan. Mo dà ṣe mi wá ẹ. Wọ́n jẹ́ wọ̀ inú pátá ẹ̀ fóònù ẹ̀dẹ́ pé wọ́n wí ẹlẹ́ẹ̀kan. Ṣé wọ́n mọ́de ní ìrọ̀bí fámì kan wọ́n bẹ̀ ní mọ́de? Ṣé ní mọ́de? Òtí láìkó ojú. Ìdí ọtún Òtí láìkó ojú. Wọ́n jẹ́ mi. Ìdí kọ̀ọ̀ máa ṣọlẹ̀ kọ́ máa lọ́ṣọ̀tì. Olè ọmọ ẹgbẹ́ lè tẹ̀. Ọ̀rẹ́ ṣọlẹ̀ máa lọ́ṣọ̀tì. Ìmọ̀ olóṣòtì. Wọ́n dà aṣọ 10,000 ní ayé ẹ̀. Àwọn títí wọ́n ìtàníṣẹ́ mẹ́tẹ̀lọ̀ wọ́n mú ọwọ́ wọ́n mú ẹ̀rọ léwo. Ayé lórí ẹ̀ ti bàjẹ́. Gbọ́dọ̀ ara ń yé wa láwọn fẹ́ wọ yó. Bí nǹkan òrìtẹ̀ fúlù nǹkan. Ṣé kò ní dọ́gbọ́? Pẹ̀lẹ́ ìyá dọ́gbọ́. Pẹ̀lẹ́ ìyá dọ̀dọ̀ wọn ní àmúnidára bí tẹ. Kí kò bá dọ́gbọ́ ọgbọ́n báyẹn. Kò pàkẹ́ Ṣé wàá wọlé? Lẹ́yìn tí mo sáré tẹ̀lé mi lẹ́sẹ̀ ìgbó. Yọ̀bọ̀dì gí ẹ̀ ó bẹ́tà tó bá aṣọ alẹ́ mú kọ̀ gẹ̀rẹ̀ dáńdì jùlọ máa wọlé o gbọdọ̀ wọlé. Má wọrí. Èsì wà náà. Ojú ìpèsè ìrìnkúlẹ̀ ò dáadáa. Wọ́n nínú ìtọ́ o. Ó tún gbọ̀ngàn. Wọ́n lé àmọ́ ìrẹ́ dùn lẹ́nu ti ẹ mẹ́rin. Káwọ́ pàwọ́ káwọ́ jalè ìrẹ́ dùn lẹ́nu ẹ. Ìrọ́lá fi jayé. Mọ́dà sọ̀ lé ọ̀rọ̀. Ti owó. Do transfer. Ìrẹ́gbẹ́ ìgbàgbé owó. Gbàgbé kí ni? Èdè ká délé bọ̀. Ó mọ̀ pé kò ń ṣe transfer. Lẹ́yìn náà yẹ sí nẹ́tíwọ̀kì mi wà òkè kàṣẹ méjì. Ìwé ìṣòro nẹ́tíwọ̀kì. A máa mú ní POS. Lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi. Mo máa rọ́bìṣì ẹ. Ṣé wàá ṣe kọ́ àdúgbò? Ní sùúrù. Láàmì lọ́jọ́ mẹ́bàá ayé mọ́ oṣù yé yá ẹ. Bí mo ṣe wà yìí, mo owó mánéjì o. Mo bá bòkú ọ̀run náwó yọ màá ṣàdúrà fún mi ni. So wá rí i pé pápánbárì rẹ̀ láyé ni pé àwọn owó tó bá filẹ̀ ìní ní ju boyfriend kan lọ. Ẹlẹ́dàá rẹ̀ ojú ẹlẹ́dàá rẹ̀ ọmọ rí mi lọ́nà ọ̀run pé ìní pariwo. Pátápìnrẹ́ rẹ̀ àdúgbò rẹ̀ rí. Láyé alájà ni mo ṣe ìní sí tẹ̀mí sókè fún. Mo ti wá rí báyìí. Mo rí wípé nǹkan ńlá wà lára ẹ̀ tó ń bá ẹ jà. Ajá ẹ̀ tó wá wọlé tẹkùn ẹ̀mí olówó lágbàáyé kò ní fara rí lọ. Àti gọ̀lọ́ mọ̀ sórí ẹni tẹ́lẹ̀ rìn jẹ́ ọmọ wọn o. Ọlọ́run pẹ̀lú àbúrò àwọn ọ̀jẹ̀ tí bàtà lọ́dẹ̀ àbọ̀ ọ̀tá lọ́dẹ̀ rẹ̀. Ìlú àfikọ́kọ́ mẹ́jọ tì. Olówó ń tọ́ ọ̀táníkà lẹ́yìn àjẹ́ àwọn kíláà jẹ́ àwòrán tèmi. Bí ṣe ká larí ìmọ̀ kínní, ká larí ìmọ̀ lẹ́kọ̀ọ́ kọjá. Àní ká ti lówó gbé. Ẹ̀fọ́ ìdè mi ò dé lẹ́nu rẹ̀. Wọ́n dá yàn bọ̀ wọ́n bá kọjá màá lọ bí mẹ́ni. Ṣàwárí ní mímí mi fẹ́ ṣe ní ọ̀sán, mo fẹ́ ṣe ní òǹkẹjọ́ ní òru. Sórí tó wò yẹn ni ó ṣe problem wọn náà mọ́. Àmọ́ pé mo fẹ́ ṣe ìkómọ lóru. Òru gángan lágbo kan òru. Àǹbò náà ti ń ṣerú ẹ̀. Alájọ ẹ̀. Ṣé àsìkò tó ti yàtọ̀ nìyẹn? Bẹ́ẹ̀ni, àsìkò ti tó láti wá gbàjọ mi. Táwa ni àjọkàn báyìí. Ìwọ ni. Ìwọ làjọkàn. Ọjọ́ pé wọ́n ti ń dẹ́yìn lórí ọkọ mi o. Ìwà mi tó dáná sórí ọkọ bí ágáàsì lórí àbíkú kí n gà sí ìmọ̀. Ọjọ́ pé wọ́n ṣe pàtí lórí ọkọ mi wọ̀n rántí kò sẹ́ni tó wá ṣe pàtí òun yìí mọ́. Ọkọ mi ti ń ṣe bí aláǹgànà yóò mọ̀ dá sọ̀rọ̀ yóò mọ̀ sí tukutukutukutu ìmọ̀ tí ń sọ àbí wọ́n wọ ọkọ mi kù láàárọ̀ kí n tó fẹ́ ni. Ayílẹ́dẹ̀ gé.
ìbàjẹ́ rìnrìn ni. Mo ń rìnrìn ni. Ìmọ̀. Gbèsè ọkọ mi ò tí ò kún mọ́ gbogbo agídé tẹ̀ ń ké wọ́n á gbé yín ni mo kọ́kọ́ rí. ẹ má bínú dá sọ yín lálàjà náà olórí ibú wo ló mú yín lọ sòdì tẹ lọ rí yín mẹ́ka tẹ wá pé tí wọ́n pè yín kò tá kọlà àbọ̀ fún yín èní ìlàlẹ́ gbà sójú ni ẹ wá ń wí tán ẹ wá ń bú mi kọ̀rọ̀ ẹ̀kẹ́ mi lè sí ń bẹ̀ káyà tàtú ayé àtijọ́ sójú mi.